Mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin ìyá mi, mo kí ẹ̀yin ẹ̀gbọ́n mi, mo kí gbogbo apátápátá ní orí ìkànnì aláyọ̀ yìí. Ọmọ ikọ̀ mi Dòmíyọ̀ náà ni òkú ní súwa kò ní rẹwà. Bí a ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí, ìlú Ìlaro ibẹ̀ ni a wà báyìí. So lórí èmi ni grassroots awareness fún Yorùbá Nation, then appreciation fún bàbá Sunday Adeyemo, then as well lórí èmi ni ọ̀rọ̀ petition láti lè jẹ́ ká lè up to èmi ní 6 million tí à ń wá. So kẹrí báyìí, gbogbo iṣẹ́ tẹ́ ń rí yìí, iṣẹ́ àwọn tó wà ní Ìlaro òun lẹ̀ ń rí báyìí lábẹ́ àsíá chairman Mr. Ọláwálé Akínládé Olas. So òun ni ẹ̀ ń rí báyìí tó jẹ́ chapter. So bóyá jẹ́ nìyẹn, ṣẹ́rí báyìí, ṣẹ́rí picture bàbá Sunday Adeyemo Igboho OSHA òun lẹ̀ ń rí báyìí, ṣẹ́rí báyìí. So kẹ́ lè mọ̀ wípé Yorùbá Nation has come to stay and no going back. Then as well, ẹ jọ̀ọ́ gbogbo àwọn ọmọ Yorùbá tó kù lẹ́yìn, ẹ jẹ́ kí gbogbo wa ká máa túyà jáde, because this is time for we to meet up 6 million petition láti lè jẹ́ ká kúrò nínú location 419. So kẹ́ lè mọ̀ pé àwọn ọmọ Yorùbá náà á dúró tán ni. So we are for freedom, we are for justice, we are for liberty, and we are ready to move out of Nigeria. Torí pé is a 419 country, is a scam country. So a fẹ́ kúrò ń bẹ̀. So ẹ jọ̀ọ́ ẹ support wa, kò ní sú yín, kò ní rẹ̀ yín lágbára Ọlọ́run. Mr. Ọláyọmí Kóìkì, ẹ ṣé gan bàbá mi, kò ní sú wa, kò ní rẹ̀ wá lágbára Ọlọ́run. So bóyá jẹ́ ni.